Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Wọ́n ní bẹ́ẹ̀rin bá jí èèyàn kí olú igbó ẹ̀fọ̀n bá jí ẹ̀fọ̀n kí olú ọ̀dà bàgbọ̀n ní oko bá jí àgbọ̀n ní oko akí oníyèyè mẹ̀tò erin tó jí tí ò kí olú igbó afara káṣá ẹ̀fọ̀n tó jí tí ò kí olú ọ̀dà afara gbohun èlé àgbọ̀n ní oko tó jí tí ò bá kí oníyèyè mẹ̀tò afara gbọ̀tà ọ̀dẹ̀ àtúkù dédé àkókò yìí ò nílé lóko lájò àti lẹ́yìn òde àkú bí ojú ọjọ́ ṣe rí ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì Ìrírí Ayé TV ìtàn ọmọdé nínú àjàalẹ̀ tá ń bá bọ̀ àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèmi. Ìrírí Ayé TV àwa ni bàbá. Orúkọ tèmi ò tí yí padà Muhammadu Akówódé baba Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọ̀mídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà wọ́nà máyégún gbogbo sọ̀rọ̀. Ànílẹ́yìn tí Ọ̀dẹ́bùnmí àti ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí wẹ̀ tán nínú odò tí wọ́n bọ́ sórí títì láti wọ ọkọ̀ tí ó gbé wọn dáàrin ìlú. Wọ́n ní ọkọ̀ kan dúró láti gbé àwọn. Ẹ̀gbọ́n náà ta ni awakọ̀ tó dúró láti gbé wọn yìí? Kí ni ìdí gan tó fi fẹ́ gbé wọn? Ibi tá a dẹnu dúró sí wà lọ rèé. Àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèmi. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àní Ọ̀dẹ́bùnmí ní bí a ṣe yọjú sínú ọkọ̀ yìí ìṣe ni ọkọ̀ yìí dúdú bìrìbìrì torí àwọn gíláàsì dúdú yẹn níbẹ̀ lára ọkọ̀ yìí ẹni tó sì ń bẹ nínú ọkọ̀ yìí ó yí gíláàsì yìí sílẹ̀ ọmọbìnrin kan ní mọ̀ ń wa ọkọ̀ bọ̀gìnì yìí òun nìkan ló sì wà nínú ọkọ̀ yìí ọmọbìnrin yóò tiẹ̀ béèrè yín pé ibo là ń lọ ó kàn ní ká wọlé sínú ọkọ̀ ni ọmọbìnrin onítèmi yìí ó wọlé síwájú ọkọ̀ gẹ́gẹ́ bí obìnrin sí obìnrin èmi sì wọlé sẹ́yìn ọkọ̀ la bá ń lọ lójú títì. Àwọn olówó máa ń gbádùn gan ni o ìṣe ni gbogbo inú ọkọ̀ yìí ń tòtò sí i. Bẹ́ẹ̀ ló tún ta sánsán ká mọ́ parọ́ ọkọ̀ yìí gan ni wọ́n ń pè ní ọ̀bọ̀kún ọlọ́yẹ́ àbí ká pè é ní mẹ̀sí olóyè. Nígbà tá a rìn síwájú díẹ̀ ẹ ò béèrè yín pé kí ló ṣẹlẹ̀ nínú ọkọ̀ yìí ni. Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmí ní bá a ṣe rìn síwájú díẹ̀ ọmọbìnrin yìí béèrè yín pé ibo là ń lọ. Èmi dáhùn ní tèmi pé ewékorò ní èmi ń lọ. Ọmọbìnrin onítèmi yìí òun dáhùn yín pé Ayétẹ́jú lèmi lọ. Ọmọbìnrin onímọ́tò yìí ni ṣé ẹ rí gbogbo ìlú tẹ́ ẹ dárúkọ yìí èmi ò mọ̀ bẹ̀ àmọ́ màá gbìyànjú láti gbé yín dé ọ̀kan nínú àwọn ìlú yìí. Lèmi àtọmọbìnrin onítèmi yìí bá pinnu yín pé kó gbé wa dé Ayétẹ́jú ìyẹn ìlú ọmọbìnrin yìí torí ìlú ewékorò tẹ́mi lọ òun tún nasẹ̀ síwájú díẹ̀ nínú mọ́tò yìí láti ti ṣàlàyé ibi tá a ti ń bọ̀ fún ọmọbìnrin yìí. Àánú wá ṣe ọmọbìnrin yìí títí ó sì gbé wa dé ìlú Ayétẹ́jú ìyẹn ní ìlú ọmọbìnrin kejì mi yìí. Bí a ṣe dé ìlú Ayétẹ́jú ẹ̀bí mi lérè ń pé kí ló ṣẹlẹ̀ ni. Àwọn Yorùbá máa sọ yín pé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Àmọ́ òwe Yorùbá yìí kò mọ̀ rí bẹ́ẹ̀ fáwọn ẹbí ọmọbìnrin onítèmi yìí o. Torí ẹni tó ti kú ní tiẹ̀ ti pè ẹni tó sọnù bó pẹ́ bóyá ó lè padà wálé. Kí ló ṣẹlẹ̀ ní ìlú Ayétẹ́jú bá a ṣe wọnú ìlú yìí mò ń bọ̀ mí tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmí ní bá a ṣe wọ̀lú Ayétẹ́jú báyìí bí mọ́tò wa ṣe ń la agbolé lọ níṣe ni gbogbo àwọn èèyàn ń dájú bò wá torí mọ́tò tí ọmọbìnrin yìí lò àwòdámi ẹnu nù ni. Mo fẹ́ sọ wípé wọn ò tí ì rí wo mọ́tò yìí rí ní ìlú Ayétẹ́jú yìí. Bí a ṣe wọ agbolé àwọn ọmọbìnrin yìí gbogbo wa bá sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé wọn ò dá ọmọbìnrin onítèmi yìí mọ̀ mọ́ torí ìyá ti pààrọ̀ àwọ̀ ara wa nínú àjàalẹ̀ yìí. Tẹkuntẹkun ni ọmọbìnrin yìí fi sọ fún wọn pé èmi Àjíkẹ́ ni. Níṣe ni gbogbo wọn rọ́bò bìbà tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Elédùà wípé ojú àwọn àtọmọ wọn tún padà ríra wọn. Àjíkẹ́ béèrè lọ́wọ́ wọn pé ìyá tòun ń kọ́. Ẹ béèrè pé kí lèsì tí wọ́n fún Àjíkẹ́. Ọlọ́run má jẹ́ àṣòfò ọmọ ẹ bá ń ṣàmì àdúrà. Ìrírí Ayé TV àwa ni bàbá.
àní bí Àjíkẹ́ ṣe béèrè ìyá rẹ̀ ó ṣe ní láàánú pé ìyá Àjíkẹ́ ti dágbére fáyé. Àjíkẹ́ béèrè ń pè irú kó ló pa ìyá mi. wọ́n sọ fún Àjíkẹ́ ń pè ìrònú wípé ó sọnù tí ọjọ́ ìgbéyàwó sì kù ọjọ́ méje. ìrònú yìí ló pa ìyá Àjíkẹ́. Àjíkẹ́ sunkún kíkorò ní ọjọ́ yìí ó bara jẹ́ gidi gan. ó sì béèrè ń pè Àlàbí ọkọ àfẹ́sọ́nà mi ńkọ́. wọ́n dá Àjíkẹ́ lóhùn wọ́n ní Àjíkẹ́ ìgbà tí ọkọ àfẹ́sọ́nà rẹ̀ dúró títí tí ò rí ẹ̀. ọ̀sẹ̀ tó kọjá yìí ló ṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin míì. Àjíkẹ́ mí kanlẹ̀ ó ní pẹ̀lú gbogbo ìfẹ́ tí Àlàbí lòun ní sí mi. oṣù mẹ́ta péré tí mo lò nínú àjàalẹ̀ ló ti pẹ́ lójú rẹ̀ tó ti sáré ṣègbéyàwó pẹ̀lú obìnrin míì. Àjíkẹ́ ń dá mi lójú. ó ní àṣẹ ẹni tó ṣe ojú ẹni ò dàbí ẹni tó ṣẹ̀yìn ẹni. ó mà ṣe o níṣe ni àwọn èèyàn ń pàrọwà fún Àjíkẹ́. kí ló wá ṣẹlẹ̀ sí Ọ̀dẹ́bùnmi àti ọmọbìnrin onímọ́tò tó gbé wọn wá yìí? mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní Ọ̀dẹ́bùnmi ní bí Àjíkẹ́ ṣe ń sunkún kíkorò yìí àánú rẹ̀ ń ṣe mí. mo súnmọ́ mo sì ń rẹ̀ pé kó má sunkún mọ́. kò pẹ́ díẹ̀ ni ọmọbìnrin tó gbé wa wá yìí ó ní òun fẹ́ mọ lọ. gbogbo wa sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìwà ọmọlúwàbí tó hù tó fi gbé wa wá sílé. ọmọbìnrin yìí sì ní kí n jẹ́ kóun gbé èmi náà dé ìlú ọ̀dọ̀ mi ìyẹn ní ìlú Ewékorò. ní kíá ni mo fi sọ pé mi ò ní kọ̀ ò tẹ́ bá lẹ́gbẹ̀ẹ́ mi délé. ọmọbìnrin yìí sì ṣílẹ̀kùn ọkọ̀ rẹ̀ ó kó owó jáde ó sì yọ 2,000 àpò ó gbé fún Àjíkẹ́ wípé kó fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ tuntun. níṣe ni gbogbo mọ̀lẹ́bí Àjíkẹ́ tún gbégbá ọpẹ́ tí wọ́n sì ń dúpẹ́ ní 9 lọ́wọ́ ọmọbìnrin yìí. èmi ọ̀tọ́mọbìnrin yìí wọlé sínú ọkọ̀ mo sì ṣọwọ́ ránṣẹ́ sí Àjíkẹ́ ń pè ó dàbọ̀ mi padà wá wò ẹ́. àjálẹ̀ kúkú ti sọ àwa méjèèjì dọ̀rẹ́ òjijì. Àjíkẹ́ sì ní ókè màá máa retí yín. Ọ̀dẹ́bùnmi ní bí a ti ń lọ lọ́nà èmi àtọmọbìnrin yìí nínú ọkọ̀. ẹ béèrè ń pé kí ló ṣẹlẹ̀ ni mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní bí a ti ń lọ lọ́nà iwájú ni mo jókòó sí pẹ̀lú ọmọbìnrin yìí nínú ọkọ̀. ọmọbìnrin yìí sì ń jí mi wò bẹ́ẹ̀ lèmi náà ń fẹ̀gbẹ́ ojú kan fi wò ó. mo sì ń sọ sọ́kàn yìí pé kí Ọlọ́run tiẹ̀ bá mi kó sí i nínú kó tiẹ̀ fún èmi náà lówó bí ò bá tiẹ̀ tó 2,000 tó gbé fún Àjíkẹ́ kémi náà tiẹ̀ lè rówó mú délé. oko ọdẹ lakúkú dágbére láti bí oṣù 4 ṣùgbọ́n àjálẹ̀ láti lọ ṣọdẹ. gbogbo kìíní yìí ni mò ń rò lọ́kàn. kò pẹ́ díẹ̀ ọmọbìnrin yìí ni ẹ má bínú o tí a bá dé shopping complex tó wà níwájú yẹn màá gba àsìkò díẹ̀ lọ́wọ́ yín. mo fẹ́ ra àwọn nǹkan kan níbẹ̀ mo sì dáhùn mo ní àǹtí kódà kẹ́ ẹ fẹ́ gba gbogbo àsìkò mi lẹ́nìí mo fara mọ́ mo yọ̀ǹda rẹ̀. kí ló wá ṣẹlẹ̀ nígbà tá a déwájú ilé ìtajà yìí? ọ̀rọ̀ mọ̀rọ̀ bọ̀ eégún aláré mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní bá a ṣe déwájú ilé ìtajà yìí ọmọbìnrin yìí bọ́lẹ̀ nínú ọkọ̀ ó ní ó yá ẹ sọ̀kalẹ̀ ká lọ. mo ní àǹtí ẹ má jẹ́ kí èmi tẹ̀lé yín ẹ̀yin náà sáré aṣọ tó wà lọ́rùn mi gbogbo rẹ̀ ló ti rí. ọmọbìnrin yìí sì dáhùn ìpè kò ṣe nǹkan kan ẹ̀yẹ sá tẹ̀lé mi. mo ní òkè bí a ṣe wọlé ìtajà yìí à ń rìn kiri nínú ilé ìtajà yìí à ń wo àwọn ọjà tí a fẹ́ rà. ìṣe ni mo dàbí ẹrú lẹ́yìn ọmọbìnrin yìí. bí a ṣe dé ibi tí wọ́n ń ta aṣọ àwọn ọkùnrin ọmọbìnrin yìí mú ẹ̀wù ọkùnrin kan àti ṣòkòtò ọkùnrin kan ó gbé fún mi pé kí n wọ ìyàrá kan nílé ìtajà yìí kí n pààrọ̀ aṣọ mi. lẹ́yìn tí mo pààrọ̀ aṣọ mi tán tí mo jáde sí ọmọbìnrin yìí bí ọmọbìnrin yìí ṣe rí mi báyìí inú tiẹ̀ náà dùn torí ohun tí mo wọ̀ sára yìí ó yẹ mí púpọ̀ àfi bí wípé ọmọbìnrin yìí ti mọ nǹkan tó yẹ mí nì. èyí náà kò mọ jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin tó ṣe ń gbé gbàgbàgbà ilẹ̀kùn tí máa ń dún ní gbogbo ìgbà ilẹ̀kùn tí kì í dún wà mú wà.
obìnrin míì kò mọ ohun tó lè yọ ọkọ rẹ̀ àfi kí ọkùnrin máa ra nǹkan wálé fún òun ní gbogbo ìgbà. Ọ̀dẹ́bùnmi ní ọmọbìnrin yìí ó mú aago ọwọ́ àti bàtà àti jígí téèyàn máa ń wọ̀ sójú. Ó gbé gbogbo rẹ̀ fún mi pé kí n wọ̀. Bí mo ṣe wọ àwọn gbogbo kíní yìí tán, èyí ṣe ni mo dàbí ẹni tó dé láti Amẹ́ríkà. Mo sì ń sọ sọ́kàn ìpè, lémi tí mo kúrò nínú àjálẹ̀. Ọmọbìnrin yìí sì lọ san owó gbogbo nǹkan wọ̀nyí. Lẹ́yìn náà kí ló ṣẹlẹ̀ láàrin èmi àtọmọbìnrin yìí ká tó dé ìlú Ewékòró? Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní Ọ̀dẹ́bùnmi ní bá a ṣe jáde nínú ilé ìtajà yìí, bí a ṣe wọnú ọkọ̀ padà, amójú ẹ̀rọ mi ń taná sí mi lójú lọ́hùn-ún. Kí ló wí? Àkókò ti lọ púpọ̀, àwọn fáǹsì mi láwọn tiẹ̀ bínú sí ẹ̀ gan. Torí tó bá dé ibi táwọn bá ń gbádùn rẹ̀ ló máa ń gé máwọn lójú. Kí ló wí? Àkókò là ń lò, ó dùn mí pé wọn ò gbóhùn rẹ̀ nílé lọ́hùn-ún. Gbogbo ẹ̀yin fáǹsà ẹ má fi ṣèbínú, àkókò là ń lò lórí ètò yìí. Ẹ gbọ́n kí ló ń ṣẹlẹ̀ láàrin Ọ̀dẹ́bùnmi àti ọ̀dọ́mọbìnrin olówó yìí? Kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n lọ lọ́nà? Kí ló padà ṣẹlẹ̀ nígbà tí wọ́n dé ìlú Ewékòró, ìyẹn ní ìlú Ọ̀dẹ́bùnmi? Oore tó fojú jọ ibi, ibi tó fojú jọ oore. Ọba mi Elédùà kó là wá níbẹ̀. Gbogbo ẹ̀ ẹ já fi pàdé sórí àkọ́tún ètò ní kò pẹ́ ẹ kú ojú lọ́nà. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Mọ́nítà ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ̀ sí ń gbọ́ wa tẹ́wọ̀ wá tẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ wo ibi funfun tí wọ́n kọ subscribe yẹn sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí. Tó bá tún kò níbẹ̀ ẹ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ tí ẹ bá ti tẹ̀ kò ní sí bẹ́ẹ̀ mọ́. Ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́sì tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ̀yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékelèké mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ tèmi, mi ò ní lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mo wá ẹ̀yin ní mo bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ wò. Ẹni tó bá ní mọ́ bọ̀, òun ní dé bá wò. Muhammadu Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọ̀mídà, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, Máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún di ní kò pẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà táàtò mọ́ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ìrírí Ayé TV, ìkànnì tiwantiwa.